Africa Content TV. Mo kí Olúwo lọ́wọ́ mo kí apèèyàn lọ́wọ́ òsì. Mo kí ayé mo kí àbíyè mo kí táyé ṣe àtàrẹ̀lú àpapọ̀ rẹ̀ ọ̀la. Ẹ̀tẹ̀yìn ìwà rẹ̀ fà mẹ́fà ẹ̀fà àtẹ̀ẹ́dámọ̀lẹ̀ ẹlẹ̀. Olúwo ka ìdálẹ́sẹ̀ lẹ́yìn apèèyàn. Ẹ̀yin náà lẹ́bàá wá ṣe àlè ìdáṣe. Ẹni ọba fẹ́ mọ ya kọ́ máa bọ̀ nílé ra o. Èèyàn tí ó máa ṣẹ̀kọ́ ẹgbẹ́ ọmọ àbọ̀ ní kòkó. Ẹni ọba fẹ́ mèmí ọ̀jọ̀gbọ́n alárè ìjálá ẹni kọ́ máa bọ̀ nígbàdàn. Ilé Olúyọ̀lé ni mo wà ní tèmi àfọ̀tàfọ́rí ẹ̀ràn. Ọmọkùnrin ṣìgbà lórí Aláròyé tàgètàgè. Lónìí ni mo rí nǹkan oṣù mi Ọlọ́run ojú ọ̀dọ̀. Bí ó wà á dọ́mọ ilé tí mọ̀. Mo kí gbogbo orí àdé. Gbogbo àrùn lẹ̀kẹ̀. Bí ilé ti kún lọ̀dẹ̀dẹ̀ fún gbogbo gbọ́gbọ̀. Àkójú ilé àtẹ̀kùwọ́ ọ̀gbà mi. Nígbà tí Ràsídì Àyìndé ti ń sọjọ́ òbí rẹ̀ nígbàdàn. Olóòtú ọmọ àdábá nìjà. Ọ̀yá wí fún mi pé ò sí kankan. Gbogbo ẹ̀sùn kọ́ tí wọ́n bẹ lálàáfíà ara. Gbogbo ilé ni mo kí mi ò lólóbì kankan. Fìjà bí olóyè Ìbàdàn. Onílé òbí ẹ wá ìbí kalẹ̀ ìbẹ̀rù. Musiliu Haruna Ṣọlá ìyẹn náà yóò tún àyọ̀dá. Wàsíù Haruna Ṣọlá ń kọ́ sẹ́ńtẹ̀ lálàáfíà ara. Ṣé para òní ń jábọ́ mẹ́kú lọ́wọ́? Ṣé dùpẹ̀dùpẹ̀ òní ń fọkàn rẹ̀ lẹ̀? Bẹ́ẹ̀ni jẹ́ kí n tọ́ka lọ́jọ́ gbogbo ìrìn abẹ́rẹ́ èkúkú ọ̀nálẹ̀ mi. Èmi èsàláwò sí ọ̀yẹ̀. Torí ètò kan lọ́sọ nídọ̀ọ́dẹ òsí lọ́rọ̀ ọ̀rú wa. Abẹ́yìn mẹ́ta akíkọ̀sọ mọ́tì mi ni wọ́n bí ọkà bí ẹ̀kọ́. Abọ́láyé ọmọ Sàlámì ọmọdé akítọ́. Òní wọ̀pọ̀ èyí tí ó gbòmò dànù. Ọmọ ilé ìgbé ìkàlógún ọ̀gbọ́n awẹ́ nílà. Mágàjẹ́ awẹ́ ní bá ọ̀rẹ́ la jẹ́ òun màdò. Lúùkù jẹ lẹ́lẹ̀ àtọ́jú tẹnu. Ọmọ mágàjì ti bẹ níbí kára ó lè kábíyèsí là kọ́kú bàdàn. Kára ó lè là kágbá àjòyè. Mágàjì ọlọ́pọ̀. Mágàjì aláre ẹ̀kọ́ ìdíkalẹ̀ lẹ́bẹ̀ mọ́. Àtàrí tí ń kọ́ fújì. Ẹ̀mí wọ́pọ̀ tí ó gbogbo dànù. Ràsídì Àyìndé ní tọjọ́ òbí àti kọ́pẹ́tì tí wọ́n jọ jẹ́ ìbejì tí ń wáyé lọ́jọ́ kan oṣù.
rèé oníkálùkù lọ́rẹ̀ lọ́nà bí wọ́n bá lọ orí bọ́ọ̀lù wò ọ̀rẹ́ lajẹ́ òun màdò bó o bá gbọ́ bọ́ọ̀lù wò ìjọba lòun wò ó bọ́ọ̀lù wò ọ̀dẹ̀ wíwú mi pé kò sí ìkankan lónìí lọ́wọ́ ẹ̀fọ̀n tí wọ́n gbà wọ yàfọ́yà ọmọ inú ẹ̀fọ̀n ẹgbẹ̀rin wo ẹgbẹ̀rin ẹ̀fọ̀n ẹgbẹ̀jọ wo ẹgbẹ̀jọ ẹ̀fọ̀n ẹgbẹ̀rínlógún wo ẹ̀ẹ́dínlógún rẹ̀ ní dà warawara ìwo rẹ̀ lọ́mọdé ní èké tí ń ṣe malamala lóde ọ̀dọ́ lè yẹjú ara ni kí ni ọ̀gá mọ̀ wí ẹ̀wù ìfín lóru tàbí ọ̀mọ́ ìnìkàlà jẹ́ bọ́ọ̀ bá gbọ́ mọ̀ sọ́dún wà rẹ̀ nílé Ìbàdàn bọ́ọ̀lù wo ni wọ́n kọ ọ̀rẹ́ àyè ọlọ́jọ́ bíi òní náà ní wọ́n fẹ́ràn ara wọn bíi òǹkọ́lò bọ́ọ̀lù wo ọ̀rẹ́ ọlọ́pàá ọ̀rẹ́ adájọ́ ọ̀rẹ́ ẹ̀mí tó ní bọ́ọ̀lù wo ẹ̀ka wọn ọ̀dẹ̀ wí fún mi pé kò sí kankan kàràṣì ẹ̀kú ayẹyẹ ọjọ́ bí ó ẹ̀yin ní lánàá ẹ̀yin tó lé lónìí kàràṣì ẹ̀yin náà tó lé ní ìwòsí ọ̀la adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá bá tọ́jà gbogbo wa ọdún lẹ́sìn bímọ oṣù mẹ́fà ní tàkùtà àti adé kò ní sú ọ kò ní rẹ̀ ọ́ ó lọ́dún gbàjẹ́ lọ́dọ̀ wa àti adé nìyàwó tóró ní tí mo rí tó yẹ kí gbogbo rẹ̀ ká lọ ọdún lẹ́sìn bímọ oṣù mẹ́fà ní tàkùtà ìgbàdógún tí adìẹ ká sábà ẹni tó pamọ́ ọdún ọjọ́ ó ní ọjọ́ mẹ́wàá lọ́mọ́ ó ṣe nínú màmẹ́ Kàràṣì òkú náwó èmi lóru tó ń pe olúgbà jẹ̀ lọ́la ni àti adébíyàbí onílẹ̀ òbí ẹrú èdèrè nílé wọn ìwọ̀nba bàbá rẹ̀ òdòdó tìjàbí máa gbọ́ bí wọ́n pín bí wọ́n rò ó tìjàbí ẹjọ́ ọ̀rẹ́ ààrẹ ni àmúrẹ́jú òṣè gbá lójú máa fìwé lọ́rọ̀ olórí ọ̀dẹ nígbà yìí ẹyẹ méje jáde ẹ tìjàbí ilé tìjàbí òde tìjàbí ilé tìjàbí oko tìjàbí nígbàgbọ́ rẹ̀ kílẹ̀. Abọ́ládé ọmọ Dàlámì ọ̀rẹ́ wí fún mi pé ò sí ìfẹ́ kan. Èyí wọn náà gbọ́ o. Báwo dàbí ìpàdé kan ọ̀gbẹ́ra wọn ni? Kọ́láwọlé lè ní jẹ́ onírun. Ẹ ṣe àdúpẹ́ ẹ kú ìnáwó èmi lógún. Kò ní má lọ́wọ́ yín ìtọ̀. Èyí bá níbi àgbè. Ọ̀pẹ̀ ìgbẹ́ni tí màá ṣe ṣẹlẹ̀ kò ní lọ lọ́dọ̀ tiẹ̀. Ìwọ lọ́ máa gbọ́kọ̀ ìyàwó rẹ lọ́jọ́ gbogbo. Àtẹ̀mí àkùndé àti tọ́jọ́ ọ̀dẹ ìgbàgbọ́. Adégbèdé àjẹ̀wò. Èyí ò tó.